kábíyèsí rẹ̀ Elédùmarè, ọba àná, ọba èní, ọba ọjọ́ gbogbo, ọba tó ti ń bẹ kí bẹbẹ tó máa bẹ, ọba tó ń bẹ nígbà tí bẹbẹ ń bẹ, ọba tí yóò tún máa bẹ nígbà tí bẹbẹ fúnra rẹ̀ ò bá tún ní sí mọ́. Mo ṣèbà ọlọ́wọ́n ọba Elédùmarè. Ó dọwọ́ àwọn àgbààgbà, ọwọ́ ọlọ́wọ́n ọba kábíyèsí Elédùmarè. A tún ti dé sórí ètò wa lọ́jọ́ tèmi, bó tilẹ̀ jẹ́ pé ní dédé aago 5 ní ọjọ́ àìkú la máa ń ṣe ní àjà àbálẹ̀, ìyẹn live and direct la máa ń ṣe, ṣùgbọ́n bó bá ti wọ Ọlọ́run ọba ló ń ṣọlá, a ti bọ́ sórí ètò ní live, ìyẹn live and direct, a ti bọ́ sórí ètò wa lájà àbálẹ̀, ṣùgbọ́n network àwọn ẹ̀rọ ayélujára yìí wọ́n ṣe ségesège lákòókò wa bọ́ sórí recording àkásílẹ̀, ṣùgbọ́n gbogbo ẹ̀yin olólùfẹ́ wa ó dá mi lójú pé ọ̀nà tó ń ká gbígbà ẹ̀ẹ́dẹ́ kọ̀ọ̀kan mẹ́, ọ̀nà tó ń ká gbígbà lẹ́ nífẹ̀ẹ́ sí, àní kẹ́kẹ́ àti máa gbọ́ wa ní gbogbo gbà lóòrèkóòrè. Ṣèbí èyí ní ọjọ́ 26 on the 26 oṣù kẹfà June 2022. A tún ti dé sórí ètò wa, ètò yín, ètò mùtúmùwà, ẹwà Yorùbá, ẹwà Yorùbá. Alájà àgbà mú bọ̀, èmi ọmọ yín náà ni mo kúkú dé sórí ètò lọ́jọ́ tèmi. Èmi ni wọn ní fẹ́ lómi ìṣe mí, èmi lẹ́ẹ̀ máa bá ní gbogbo ìgbà, yín náà ní máa bá, lájọ máa bára wa, lájọ máa gbádùn ara wa ní gbogbo ìgbà. Arábù Ṣọlá yín náà kúkú ni megida gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ káfàtà akúrúmáṣe yànjẹ ẹkùn ọkọ làbàkẹ́ méjì pọ̀, èmi tí mo ru ọ̀rọ̀ sórí, tí mo fa ọ̀rọ̀ ní tẹ̀ǹtẹ̀, tí mo wá gbé ọ̀rọ̀ pọ̀ sẹ́yìn ní tẹpọ́n, tọrọ gangan wá mú mi tẹ́kọ̀ kọ̀rọ̀. Èmi lọ́mọ oníṣàgá òkúmàsì, ọmọ akérè owó tí ò ní gbàgede, ọmọ abẹ́rẹ́ mẹ́ta ní ṣàgá nílé bàbá tó bí mi lọ́mọ. Èmi lọ́mọ ọmọ Yusuf bá ń gbóṣẹ́ ìlọ ládòdò nípínlẹ̀ Ògùn, nílé màmá tó bí mi lọ́mọ ńkọ́ ìgbésà àmàlẹ́ ìyá mi, ọmọ abágúnjẹbọ má bàrọ̀rùn, ọmọ ilẹ̀, ọmọ adábùdó òkèrè, ọmọ ọ̀dọ́ àmìrò èsì ògbálẹ̀ sílẹ̀ ọ̀sà òkìṣọ́ṣọ́rọ́ bomi, ọmọ olúbàmísì, ọmọ àjànà ńlá lóde ìgbé, ilé màmá tó bí mi lọ́mọ. Ìyá mi lẹ̀gbọ́n àjànà rò fún gbogbo gbẹ̀sà káfàtà, ìyá Arab alájà ń gbádùn yíyọ. Ikú tó pa bàbá mi ní kékeré kó má pa ìyá mi ní kékeré. Mo kí ọba ìlú mi gangan lówódé Yewa, ọba Dr. Reverend Matthew Sunday Akíndélé Arẹ́bígbadé àkọ́kọ́ olùtìlú owódé Yewa, ọba tó fẹ́ràn ọmọdé, ọba tó fẹ́ràn àgbàlagbà, ọba tó níbẹ̀rẹ̀ Ọlọ́run ọba púpọ̀, kábíyèsí ọba ìlú mi owódé Yewa. Kò sọ́nà tá a gbé tó wa gbà tí ò bá yín lára mu sẹ́ẹ̀, ẹ̀yin olólùfẹ́ wa, kò sọ́nà tá a gbé gbà tí ò bá yín lára mu. Mo dẹ̀ mọ̀ pé gbogbo ìgbà náà lẹ́ ń bá wa pàdé ní mò ń rọ́wọ́ yín, ní mò ń rákìtìyàn yín lórí Arábù Ṣọlá. Bó jẹ́ lórí Facebook ni Arab, bó jẹ́ lórí Facebook Abdulrauf Abiodun Ìlọ̀, lórí Facebook wa ni ẹ. Bó jẹ́ lórí YouTube ni Arab Ìlọ̀ TV, Arab Ìlọ̀ TV. Ẹ ṣáà ti lọ síbẹ̀ kẹ́ẹ̀tẹ̀ subscribe, ẹ máa bá wa pàdé, ẹ máa gbádùn wa ní gbogbo ìgbà. Instagram ńkọ́ arabishola.ilo, ẹ bá wa pàdé. Ọlọ́run ọba náà ni, àwa náà kọ́ Ọlọ́run ọba ni. Ká tó bọ́ sórí agbami ètò, wọ́n máa do ìka ni. Ká tó bọ́ sórí agbami ètò, ẹ jẹ́ n kọ́kọ́ kí ọ̀gá mi pàtàkì akíkanjú ọkùnrin tó fẹ́ràn ọmọdé, tó fẹ́ràn àgbàlagbà, tó jẹ́ pé kò wò pé lágbájá yìí ó jù mí lọ jẹ́ n fi sáàyè, kò wò pé ọmọdé lélẹ̀ yìí jẹ́ n fi sáàyè ẹ̀. Ènìyàn ni òun, ti jẹ́ èèyàn, ó ti ń jẹ́ èèyàn, ó ti ń gòkè àgbà, ó ti ń jẹ́ èèyàn, ṣùgbọ́n ó fẹ́ kí gbogbo èèyàn náà pátákó ti jẹ́ èèyàn. Tàlẹ́ tí mò ń perí Mr. Ènìyàn náà ni. Happy birthday to you, ìgbà ọdún kan ni. Ọ̀túnba Idris ọmọ Ṣógbọ́lá, Mr. Ènìyàn, happy birthday to you, ìgbà ọdún kan ni. Èmi gangan lọ́jọ́ bí yín, ẹ ṣọ̀pọ̀ ọdún láyé àti láàyè rẹ̀. Gbogbo ọjọ́ 26 oṣù kẹfà, ẹ ní rántí ọjọ́ náà kẹbànújẹ́ lágbára Ọlọ́run Elédùmarè. Màá wá tún lo àsìkò láti délé bàbá mi àgbàlagbà Alhaji Fadilatu Sheikh Dr. Muhammad Nasir Àríyọ̀, bàbá àṣeyọrí tí wọ́n wà ní Ebu God bus stop ní Lagos Ìdíròkò Express Road, Ebu God bus stop
Awúkọ́ Alágbọ̀n primary school lẹ́ẹ̀tì bọ́ọ̀lẹ̀ ní egúngọ̀ ọ̀nà bẹ́ẹ̀ bá pè ní egúngọ̀ ọ̀nà tí fẹ́ bọ́ọ̀lẹ̀ o tàbí kẹ́ ní Awúkọ́ Alágbọ̀n primary school gangan lẹ́ẹ̀tì fẹ́ bọ́ọ̀lẹ̀ Awúkọ́ Alágbọ̀n Olówódé yé wa kẹwàá ní kọ́kadà gbé yín lọ sí ọ̀dọ̀ bàbá àṣeyọrí ẹyẹ méjì kì í jáde yẹn kò sọ́lọ́kadà tí ò mọ̀ bẹ̀ àṣeyọrí compound ẹ bá gbogbo àgbàdé bẹ̀ kí lẹ fẹ́ lọ sí ń bẹ̀ o gbogbo nǹkan tó bá ń jẹ́ ẹ̀dùn ọkọ̀ fún yín tẹ́ ẹ fẹ́ kí Ọlọ́run Ọba kó bá yín ṣe àtúnṣe ẹ̀ kó bá yín bẹ Ọlọ́run Ọba nílànà tó Ọlọ́run Ọba tí ò ní sí wàhálà kò sí bá ń ṣẹbọ kò sí bá à ń forí balẹ̀ fún kankan nílànà tó Ọlọ́run Ọba àwọn yẹn mọ bí wọ́n ti ń pe Ọlọ́run Ọba tó Ọlọ́run Ọba ń jẹ́ ní kíákíá ẹ lọ síbẹ̀ ẹ bẹ Ọlọ́run Ọba wọn á bá yín bẹ Ọlọ́run Ọba ní gbogbo ìṣòro tó ń kó dé bá yín ẹ ti lè pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ẹ lè pẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn 08023056503 lẹ́ẹ̀kan sí 08023056503 ẹ pé bàbá àṣeyọrí gangan ní ògbé ẹ níṣòro nípa ẹ̀bẹ̀ Ọlọ́run Ọba pàdúrà. kí lóhun tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí Alájà Gbàmúbọ̀ kí lóhun tá a fẹ́ fi bára wa sọ̀rọ̀ lénìí gbogbo ẹ̀yin èèyàn mi tí ẹ ń wò mí lọ́wọ́lọ́wọ́ báyìí bó tilẹ̀ jẹ́ pé ẹ lè rí mi wò lájà balẹ̀ ṣùgbọ́n nígbà tá a bá ti jù sórí Facebook tá a jù sórí YouTube tá a jù sórí WhatsApp káàkiri tẹ́ bá wá ń gbọ́ ẹ máa comment ẹ máa pè wá ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 07031845126 ẹ pè ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ẹ dẹ̀ lè darapọ̀ mọ́ wa lórí WhatsApp wa 08170065700 ẹ darapọ̀ mọ́ wa kẹ́ ẹ bá wa sọ̀rọ̀ ẹ gbà wá nímọ̀ràn ẹ gbé polówó wa bó jẹ́ kẹ́ ẹ fẹ́ ká bá yín polówó lórí rédíò ni bó jẹ́ kẹ́ ẹ fẹ́ ká bá yín polówó lórí tẹlifíṣàn ni amóhùnmáwòrán bó sì jẹ́ pé ẹ fẹ́ ká bá yín polówó lórí ẹ̀rọ ayélujára yìí náà ni kò sí ọ̀nà tẹ́ ẹ fẹ́ tá à ní bá yín gbé gbàbẹ̀ bó jẹ́ eré orí ìtàgé ni gbogbo nǹkan tẹ́ bá fẹ́ ẹ lọ sórí YouTube wa ewì ní gbogbo àwọn ètò tá à ń ṣe yìí ẹ lọ sórí YouTube wa Arab yìí lọ tẹ́ bá yá ti débẹ̀ ẹ má gbàgbé láti subscribe ẹ follow wa ẹ comment ẹ like wa ẹ darapọ̀ mọ́ wa àdúrà wa gbà kí la fẹ́ fi bára